tó akí àwọn aráalé akú àbọ̀ padà sí orí ètò ẹ̀rọ tá à ń lò inú oòrùn tá a wà ń ló gbóná tó yóò jẹ́ kí ó ṣe bí ẹni tó ṣe àtò ń kó padà tí ó lè yé àwọn èèyàn wa torí pé n ta ṣe lọ àti ìsọ̀rọ̀ púpọ̀ náà tó bí a ṣe ń sọ fún wa o ibi tí a wà yìí náà ni ààfin àrẹ̀mọ ọba Muhammadu Lawani tí í ṣe aláàfin Agogoja ẹ rí i pé ààfin àrẹ̀mọ ni wọ́n la kọ síbí ààfin àrẹ̀mọ òun náà ni a kọ sí ibí kí ló fà á ibi tí a wà yìí bàbá wa tó ẹ tún bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Comrade Abdulateef Ahmed tí mo jẹ́ kan nínú àwọn ọmọ àwọn bàbá tí wọ́n ti lọ. tó bàbá wa bá a ṣe ń bá bọ̀ lẹ́ẹ̀kan fáwọn tá à ń darapọ̀ mọ́ wa ààfin tí í ṣe ààfin àrẹ̀mọ Lawani Agogoja la wà nílùú Ìbàdàn bàbá wa tí ẹ̀ ń wò àwọn ni ààrẹ gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn bàbá wa ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Olóyè Adéwálé Ìbíkúnlé ààrẹ fún gbogbo ìdílé olórí jagunjagun ìlú Ìbàdàn. Ìbíkúnlé ti bo ni yín. Ìbíkúnlé olókè àgbàǹgbàsẹ̀ náà ni. Balógun òbílé ìkúnlé wa láyẹyẹ. Ọ̀tá ẹni bí ajé ni ọ̀tá gbogbo ọkùnrin kàkà láyà. Alágbàlá jáyàjáyà bàbá kú ẹjọ́. Bàbá Ìbíkúnlé jókòó bàbá lòmíì lọ bàbá àgbàlá tó kò sáré bàbá òjò gan. Tí a bá ń wò àwa tí yóò mọ ìyàlẹ́nu wípé kí ló dé o tó ṣe wípé ààfin Aláàfin Ọ̀yọ́ ó tún wà nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí n tá a gbọ́ ní ọdún 1835 a lọ sí ogun Elédùwẹ̀ lẹ́yìn tí Aláàfin Olúewu tó pe ọba Ìbàrùbá ẹ wá ràn wá lọ́wọ́ o ẹ wá gbà wá lọ́wọ́ àwọn Fúlàní tó ṣe pé wọ́n ti gba ìlú Ìlọrin tó sì fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti gba Ọ̀fà ẹ wá ràn wá lọ́wọ́ Aláàfin Olúewu àtọba Elédùwẹ̀ wọ́n bá ogun lọ láàrin ọdún 1835 sí ọdún 1837 àní Aláàfin lọ́yọ̀ọ́ àní Aláàfin ṣùgbọ́n ọmọọba Akẹyọ Àtìbà ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú ni òun ti wà ní àgọ́ Ọ̀já gbogbo Ọ̀yọ́ parapọ̀ gbogbo ilẹ̀ Yorùbá parapọ̀ pé ìwọ Àtìbà ìwọ lẹ́rù àgbà kan wàá joyè bàbá rẹ̀ Aláàfin Àtìbà ó joyè bàbá rẹ̀ Aláàfin Àtìbà ó joyè bàbá ńlá rẹ̀ nígbà tí Aláàfin Àtìbà joyè bàbá ńlá rẹ̀ tán ìpètò sí ìlú Ọ̀yọ́ ní ọdún 1837 ó wà bẹ́ẹ̀ títí ó wá kù sátà nígbà ó di ọdún 1859 tí ara ti rò fún pé àsìkò ń tó wọn lọ darapọ̀ máwọn bàbá òun ó wá ránṣẹ́ pé baálẹ̀ Ìbàdàn yín Oyèsílẹ̀ Olúgbòde ó sì pé bàbá tó bí bàbá ńlá bàbá wa tẹ̀ ń wò Ìbíkúnlé oníbalógun Ìbàdàn ó pe Ògúnmọ́lá pé tó ẹ wá o àṣà kan ń bẹ o tí mo fẹ́ ká parẹ́ o bẹ́yìn Ìbàdàn náà ṣe fẹ́ káwọn ọmọ yín ọmọ jogún yín ó wù mí kí àrẹ̀mọ mi Adélù kó jogún mi mo fẹ́ kó jogún tẹ́ mi Ìbàdàn kọ́kọ́ fárígá pé bàbá àlá tí ò lè ṣẹni ìta mọ̀ ní pé àrẹ̀mọ mọ̀ ń bọ́ bá kú báyìí ní Aláàfin Àtìbá ṣe pé akùnyùngbà olórí àwọn òpìtàn pé wàá rọ àwọn Ìbàdàn nítàn wọn bá ní kò rí bẹ́ẹ̀ ń gbà jọ̀hún o wọ́n wá sọ ìtàn yìí pé a ti jẹ ọba 17 tó ṣe pé àrẹ̀mọ ìní máa ń jọba o àrẹ̀mọ ní máa ń jọba ṣùgbọ́n nígbà tí àṣejù àwọn àrẹ̀mọ pọ̀ tó ṣe pé wọ́n ń ṣekú pa àwọn Aláàfin ìní wọ́n sọ pé kí àwọn àrẹ̀mọ kí wọ́n máa bá Aláàfin kú Aláàfin Àtìbá ní kò sí tó burú tá a bá dá àṣà padà sí àṣà ìpìlẹ̀ tó ṣe wípé àrẹ̀mọ ní ó máa jẹ Aláàfin Ìbàdàn sì gbà wọ́n sì pa ewúrẹ́ wọn múlẹ̀ pé bàbá o bójú bá yẹjú ohun ò lè yẹ nígbà tí Aláàfin Àtìbà tí wọ́n wàjà ní ọdún 1860 tẹ́ lọ darapọ̀ máwọn bàbá wọn wọ́n sì gbé ṣùgbọ́n kí Aláàfin Àtìbá tó lọ bàbá wa fi ọ̀rọ̀ kan lẹ̀ yí pé kìí ṣe yún nìkan o kìí ṣe pé tí èmi bá lọ tán yí pé àti Adélù nìkan kọ́ o àrẹ̀mọ Adélù náà ó tún jẹ àrẹ̀mọ tóun náà bá bí yóò tún jẹ ìyún ni pé tí àrẹ̀mọ Adélù bá jẹ àrẹ̀mọ rẹ̀ tá a wà nílé rẹ̀ yìí àrẹ̀mọ Láwàní Agogoja iná jẹ tẹ̀lé bàbá rẹ̀ Adélù pẹ̀lú àtìlẹ́yìn Ìbàdàn Adélù di Aláàfin ó sì jẹ ní ọdún 1860 bàbá wàjà ní ọdún 1875
nígbà tó wá wàjà tán gẹ́gẹ́ bí àdéhùn Oyèsílẹ̀ Olúgbòde ti lọ, gbogbo àwọn alágbára Ìbàdàn tí wọ́n jọ ṣe àdéhùn ti lọ, ṣùgbọ́n wọ́n fi àwọn èèyàn àtàwọn akọni sáyé. ẹ tí ń bẹ lólórí Ìbàdàn ńgbà náà òun náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà. Àrẹ̀mọ Adélù wá múra láti gorí ìtẹ́ bàbá rẹ̀. Ọ̀yọ́mèsì bá ní rárá o, yóò bá bàbá rẹ̀ kú. Àrẹ̀mọ Adélù ní pé ó ṣèwọ bàbá mi Àrẹ̀mọ ni kò bá bàbá rẹ̀ lọ́rùn, èmi ò ṣe wá bá bàbá mi kú. Eléyìí bá di yánpọnyánrin. Báyìí ni wọ́n ṣe gbé Adéyẹmí tí wọ́n gbé sórí àpèrè. Eléyìí ló wá mú kí bàbá wa Àrẹ̀mọ Láwàní Agogo Ìjà kó kó igbá àtẹrù rẹ̀ kó kó wá sílùú Ìbàdàn, tí Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà sì tulẹ̀ fún bàbá níbi tó wá di Òkè Àrẹ̀mọ nìbàdàn lónìí. Aláàfin Adéyẹmí wá wà ń bẹ̀ fún odidi 30 ọdún, ṣùgbọ́n ní 30 ọdún náà ara ò rokùn ara ò radìrẹ ni. Ìgbà náà la jẹ ogun Kírìjí, ogun Èkìtì parapọ̀, ogun tó ṣe pé òun ló pẹ́ jù nínú ìtàn, ogun abẹ́lé tó pẹ́ jù nínú ìtàn káàkiri gbogbo àgbáyé. Kò sógun abẹ́lé kan tó gbé àwọn ẹ̀yà kan wọ́n ń bára wọn jà tó pẹ́ tó. Nígbà wá di ọdún 1905 tí Aláàfin Adéyẹmí àkọ́kọ́ wàjà, wọ́n tó wá múra o láti gbé ẹlòmíì sórí àpèrè. Báyìí ni bàbá Àyájì tí ń sọ lórí àwọn ọmọ ọba lọ́yọ̀ọ́ ṣe lọ bá àwọn Ọ̀yọ́mèsì pé ẹ wá tí ìkẹ́kọ̀ọ́ ẹ tún ti bẹ̀rẹ̀. Ohun àgbà tẹ́ ẹ yí padà lọ́jọ́ sí ló kó bálẹ̀ Yorùbá táwọn òyìnbó fi wá ń pàṣẹ fún wa. Láwàní ń bẹ nìbàdàn o, ẹ lọ pè wá o kọ́ wá gorí àpèrè àwọn bàbá rẹ̀ o, torí tí bàbá sọnù o ẹ̀yin lẹ yí padà o. Báyìí ni wọ́n ṣe wá sí Ìbàdàn tí wọ́n sì wá sí ilé ńlá ààfin Láwàní Muhammadu Láwàní Agogo Ìjà tí wọ́n wá sí ilé ńlá tá a wà yìí. Wọ́n sì wá pé ká lọ o, wá lọ joyè bàbá ńlá rẹ o, pé a ti gbèrò o, ó ti fọ́mọ wa lọ́wọ́. Mo wá fi ń dá wa lójú o, ilé tá a wá wà yìí ibẹ̀ ni ilé ìpìlẹ̀ fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé tí ń sọmọ Láwàní, tí ń sọmọ Adélù, tí ń sọmọ Àtìbà, tí ń sọmọ Abíọ́dún, tí ń sọmọ Àjàgbó, tí ń sọmọ Àjàká, tí ń sọmọ Ọ̀rànmíyàn, tí ń sọmọ Odùduwà. Ilé náà la wà yìí, ilé náà la wà yìí. Wọ́n gbé bàbá wa padà lọ sí ìlú Ọ̀yọ́, wọ́n sì di Aláàfin Agogo Ìjà. Lẹ́yìn tí bàbá wa wàjà, àwọn Ọ̀yọ́mèsì ṣe kinní kan, wọ́n wá dá ọ̀rọ̀ padà sí ìpìlẹ̀. Ìdí nìyí tó ṣe pé Àrẹ̀mọ tiẹ̀ Ládìgbòlú ńlọ jẹ Aláàfin, bí bàbá ti Láwàní náà ṣe jẹ Aláàfin tí ń ṣe Àrẹ̀mọ, bẹ́ẹ̀ ni wọ́n fi Ládìgbòlú jẹ, torí pé bàbá wo ò pẹ́ púpọ̀. Ọdún 1905 ni bàbá wa jẹ, wọ́n sì gbéṣẹ̀ ní 1911. Wọ́n lò ọdún 6 péré lórí oyè. Wọ́n lò ọdún 6 péré lórí oyè. Nígbà bàbá wa lọ ní igun tiwọn, iná tó ní Gbádégẹṣin tí ń ṣe ọmọ Ládìgbòlú lòun náà jẹ. Ó wá padà sí ilé náà ni, torí pé igun Agúnlóyè tí ń ṣe Adélù iná lóyè wà. Ìdí nìyí tó ṣe pé bàbá wa Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé Agúnlóyè ni wọ́n, ọmọ Láwàní ni wọ́n, ọmọ Adélù ni wọ́n, ọmọ Àtìbà ni wọ́n. Ilé tá a wà yìí bàbá wa láṣẹ níbẹ̀, bàbá wa Láàfin tó ẹ̀sẹ̀ jẹ ilé wọn ni, àwọn ni wọ́n ní, bàbá ni Aláàfin. Torí náà ìdí tá a fi wá sínú ilé yìí ni ká lè jẹ́ ká mọ ìtàn, ká sì lè jẹ́ ká mọ ìpìlẹ̀. Èyí ló jẹ́ kí a mẹ́nubà. Fáyín tẹ́ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa, èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni. Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá lápapọ̀ tí gbogbo ìdílé jagunjagun fún ní ọ̀pá àṣẹ. Kèé ṣe oyè àlàjẹ́ o, bí mo ṣe máa ń wí o, Olúbàdàn ló fi ewé oyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ rú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá lé mi lórí o. Bákan náà oníbodè ilẹ̀ Yorùbá ní abẹ́ gbogbo àwọn ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ iná ẹ̀ ló ń kí yín o. Torí náà mo fi ń kí yín kú àbọ̀ sí Òkè Àrẹ̀mọ, ẹ sì kú àbọ̀ sí ààfin Ọba Muhammadu Láwàní Aláàfin Agogo Ìjà ní Òkè Àrẹ̀mọ.
ní Ìbàdàn. Àwọn tá a bá jẹ́ èèyàn ṣẹ̀ǹbáyé á ti rí gbogbo bí wọ́n ṣe ṣe àbáwọlé yìí, á rí i pé 9 ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ yọ́fẹ̀ wọ 11 tá a bá rí 9 á rẹ̀ ká rí 3 míì bẹ́ẹ̀ tí ó jẹ́ 11 ó jẹ́ 11 kò sí ọba tó lè ní àbáwọlé tó kọjá 11 Aláàfin nìkan ló lè ní. a lè rí àwọn ọba tí ó ní 3. mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ gbogbo àwọn ìtẹ̀wò ojú ẹnu ọ̀nà tó wọlé yìí kí ló túmọ̀ sí, orúkọ wo là ń pè é, bó la ṣe fi ń dá àwọn ọba tó ju ara wọn lọ mọ̀ nílẹ̀ Yorùbá. Bàbá wa bó ní ṣe mo wí ire torí àìmọ̀lé tún bí onílé. ẹ tún fẹ́ wí ju àwa gan lọ. ìdí tó ṣe lẹ́fẹ̀ẹ́ wí ju àwa lọ ni pé ẹ jẹ́ kí iṣẹ́ yín hàn nínú ìfọ̀rọ̀wánilẹ́wò tẹ̀sí. ẹ rí i pé ẹgbẹ́ bàbá wa Ìbíkúnlé náà wá. bẹ́ẹ̀ ẹ bàbá wa ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá ẹ̀yin náà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá. ẹgbẹ́ bàbá wa Ìbíkúnlé náà wá. inú mi dọ̀dọ̀ pé àwa àti bàbá wa jọ Ìbíkúnlé iléèwé kan náà látọ́jọ́ lọ. àti wà á lérò wípé Ọlọ́run tó kádàrá wípé káwa náà tó jẹ́ òpìtàn náà létí wọn bí wá sí wí dáadáa. àwọn ibi tó ṣẹ́kù ìyá lọ fi hàn yín ní inú ilé gbogbo ibi tí bàbá wa máa gbé ẹsẹ̀ sí nígbà tí wọ́n ń bẹ ń bíbà àti àwọn oríṣiríṣi nǹkan á wọlé á láǹfààní àti wò. Bàbá wa yàrá mélòó ìyẹ̀wù mélòó ńlá bà nínú ilé Aláàfin Láwàní Agogo Ìjàyè? á bá ìyẹ̀wù mẹ́rin bẹ̀. Yàrá àwọn yàrá lẹ́yọ̀kan. á bá yàrá tó ó ti ń wó lọ ṣùgbọ́n a sì lè rí bíi 36. 16 láyé john ní john gangan mélòó gan gbogbo ẹ̀ lápapọ̀? bíi 48 ni. 48 méjìdínláàádọ́ta ní yàrá tó ń bẹ ń bì méjìdínláàádọ́ta láì má àwọn gbàgede tó tún ń bẹ ń bẹ. gbàgede yẹn mẹ́rin ló wà ń bẹ. ló ń bẹ ń bẹ. Bàbá wa báwo ló ṣe rí lára yín nígbà tí wọ́n kéde Aláàfin Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé? ó dùn mọ́ wa nú púpọ̀ torí ní tó jẹ́ kó dùn mọ́ wa nú ni wípé nínú ìlú tí Ọlọ́run tò kó létò Ọ̀yọ́ wà nínú wọn. nítorí wá jẹ́ kí ni wọ́n dùn ní pé gẹ́gẹ́ bí ilé wa ṣe ń lọ a rí wípé àtúnṣe yóò tún bánu lé yàtọ̀ sí ti àtẹ̀yìnwá torí pé a mọ̀ wípé onílù ò ní fẹ́ kó tú. bàbá wa kábíyèsí tí wọ́n ẹ̀sẹ̀ wá tí wọ́n wà ní pèbí báyìí kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn gùn. àwọn náà ò ní wo ilé kórí bẹ́ẹ̀ torí pé orírun wọn ni kọ́lọ́n mọ́jì ó bàjẹ́. ẹ ṣé bàbá wa nígbà tí ẹ gbọ́ ẹ já wo ìlànà àti bá a ṣe tẹ̀lé àti ipa tí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó nípa jíjẹ Aláàfin, ṣé ọ̀rọ̀ òṣèlú ni àbí ọ̀rọ̀ bó ṣe tọ́? gẹ́gẹ́ bí n tí agbọ́lẹ́nu gómìnà wa kì í sọ̀rọ̀ òṣèlú lélẹ̀ torí gómìnà fún wa ní àwọn àpẹẹrẹ kan pé ọba tí ń bẹ ní Ọ̀kẹ́dẹ́ Ṣakí wọ́n ní nígbà tí wọ́n gbé wá wọ́n láwọn kan sọ wípé ẹni tí ẹ gbé wá yìí kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn PDP pé ọmọ ẹgbẹ́ APC ni ṣùgbọ́n nígbà tí gómìnà ṣe àtúnyẹ̀wò dáadáa torí pé òun ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ wọ́n gbé fún un. ẹ rí i pé tí bàbá wa Ọ̀wọ́adé náà tó wà ń bẹ̀ bàbá gangan ọmọ wípé àwọn gangan ni Ọlọ́run kádàrá. àwọn náà mọ̀ rárá. àwọn náà gbọ́ nínú ìròyìn. àwọn náà gbọ́ lórí rédíò àwa táwa ń bí iná àwa náà gbọ́. ẹ̀yin náà mọ̀. ìgbẹ́ ẹ̀ tí ẹ̀ múra lẹ̀ rárá. ṣùgbọ́n nígbà tí a wá gbọ́ wípé Ọlọ́run kádàrá pé bàbá wa Abdul Hakeem ìwà ni Aláàfin inú wa dùn púpọ̀ ó dùn púpọ̀ kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn Ọlọ́run jẹ́ kó gùn kán fi ara rẹ̀ kán fi lò ó kí bá àwọn ó túbà ó túṣẹ̀. àṣẹ bàbá wa Ọ̀wọ́adé tá à ń sọ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ṣé lóòótọ́ ni inú ilé tá a wà yìí àwọn náà ní ilé wọn náà la wà yìí. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan ẹ̀yin náà dẹ̀ ti sọ́nù tán ẹ ní àrẹ̀mọ ìbá ọba gbé wọ́n wá mú bàbá wa Muhammadu Láwàní Aláàfin Agogo Ìjà nígbà tí ọba tọ́ sí ṣùgbọ́n kó tó di pé bàbá dé ibi ìbá gan pàápàá fúnra lára wọn nígbà bàbá ń bọ̀ látọ̀yọ́ kó tó di pé wọ́n á mú wọn mo sọ fún wọn yàtọ̀ ọ̀nà 52 tí wọ́n yà tí wọ́n bá débi wọ́n sọ̀dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá dọ̀ wọ́n sọ̀dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá wọ́n sọ̀dọ̀ kó tó di pé wọ́n wá bọ́ sí Ìkọ́lábà yẹn ni wọ́n wà nígbà tí Ààrẹ Látòsà ó wá ní pé kí àwọn èèyàn tí ń bá pa kókó ẹṣin kán lọ pa kókó ẹṣin nígbà táwọn yẹn wá dé wá rí pé ẹnìkan ní tó ń dọ́là bíi bàbá Látòsà yìí ó wà padà lọ fún Látòsà lẹ́yìn àbọ̀ wípé níbi tí àwọn ti lọ pa kókó ẹṣin ìgbà táwọn tó dé ẹni tí tó ń dọ́là bẹ́ẹ̀ ṣe ń dọ́là ń bì lòun náà tó ń dọ́là o bàbá wa ní wọn ò sùn lọ fún wa débẹ̀ wọ́n wá rí i pé bàbá wa Muhammadu Aláàfin Agogo rẹ̀ ibi èsèlè rẹ̀ ọmọ ọlá ni wọ́n mú wọn bọ̀
nígbà tí wọ́n dé ilé epo sàlẹ̀ náà ni wọ́n gòkè àwa àti ilé olúwo lájọ pa ààlà nígbà tí wọ́n gòkè ń tán ni wọ́n sọ fún bàbá aláàánú pé ibí ni ọ tẹ̀dù sí ilé tẹ̀ ń wò yìí ó ní ààyè tó pọ̀ níjọ́ ẹgbẹ́ ìgbà tí àdúgbò ti ń kún. àwa tí wọ́n ṣe àwọn bàbá tiwa náà tí wọ́n jẹ́ bíi ìbágbépọ̀ wọn ìbátan wọn gbogbo wọn náà ni wọ́n fún nílẹ̀ tí kálukú fi kọ́lé. torí pa àárí eléyìí níta ni ilẹ̀ dé ojú odò kan tí wọ́n ń pè ní Arínkẹ́kẹ́ Arínkẹ́kẹ́ ni wọ́n fi pààlà. odò tí ń bẹ ń bi ogbájú ààfin Olúbàdàn. bẹ́ẹ̀ ni odò yẹn ní Arínkẹ́kẹ́ ni wọ́n fi pààlà àwa àti Aládọ̀rin lọ. tó bàbá gbogbo ògbé gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ gbogbo ògbésí ayé tí bàbá gbé ńgbà tí wọ́n wà níbí ìgbésí ayé tó rọrùn torí àwa kéré lọ́dún orí ṣùgbọ́n àbá tíntínní la lè bá ṣùgbọ́n inú wa dùn púpọ̀ tí Ọlọ́run tó wá sọ wípé ọba ó tún wá kàn wá kí eléyìí wá jẹ́ tí eléyìí sì jẹ́ ìdùnnú fún wa ó lọ wá jẹ́ kí bí ẹ̀mí àwọn ará iwájú ṣe gùn tí wọ́n sì rí ohun gidi tọ́ka sí Ọlọ́run jẹ́ kí tiwa náà Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. àṣẹ o. inú wa dùn púpọ̀ jù gẹ́gẹ́ bí ìbéèrè tẹ wá béèrè nípa pé ṣé gómìnà ó ṣe ń tó tọ́ gómìnà ṣe ń tó tọ́ torí pé gómìnà tó sọ fún wa wípé àwọn ò rí bàbá wa Akíìmù Ọwọ́adé rí àkọ́kọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn àti wọn ọjọ́ sọ̀rọ̀ rí tẹ̀mọ̀ èyí túmọ̀ sí fún wa wípé gómìnà wo àṣà tó wà nílẹ̀ òun náà ẹni gómìnà lò bí abádẹ́rì náà a rí wípé tí ọ̀kẹ́rẹ́ sákì tí aṣọ ẹ̀ náà bóun náà ṣe ríre ká tó máa fi ojú kan wò ó nígbà tí oyè Ìbàdàn rí bákan gómìnà rí pé òun ṣe gbogbo ẹ̀tọ́ tó gbé tàbí tí ó dára so àdúrà náà ní pé gbogbo ìlànà tí gómìnà náà gbé kí Ọlọ́run jẹ́ kọ́lọ́run jẹ́ gómìnà ó rúre kọ́lọ́run jẹ́ ọ̀sọ̀ rẹ o bàbá wa ẹ̀ náà tí à ń ṣe àjọyọ̀ torí àwa mọ̀ pé bàbá ti wà ní pèbí báyìí gbogbo ìgbà tí wọ́n bá jáde ayọ̀ ni wọ́n jáde kí Ọlọ́run bá kó bá wa fi ẹ̀mí gígùn àti àlàáfíà kọ́lọ́run bá kó bá wa fi ta wọ́n lọ́rẹ. tó èyí tẹ̀ ẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé ibi tí a wà yìí iná ni ààfin àrẹ̀mọ Agogoja tí ń ṣe àrẹ̀mọ Aláàfin Adélù àrẹ̀mọ Aláàfin Adélù Aláàfin Àtìbà ni Aláàfin tó kọ́kọ́ jẹ ní Ọ̀yọ́ tòní lẹ́yìn ìgbà tá a kúrò lọ́yọ̀ọ́lé lẹ́yìn ìgbà náà ni bàbá wa Adélù jẹ Aláàfin Adéyẹmí jẹ ó di mẹ́ta Aláàfin Agogoja ńlọ́wọ́ àjẹsì kẹrin àti ìlú Ìbàdàn ni wọ́n ti padà lọ sí Ọ̀yọ́ tẹ́ àpà wá lọ jẹ Aláàfin torí náà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ bí oyè ọ̀bá kàn bípò kan ọ̀bá kàn má bínú o ó lè kàn ọ́ lọ́la àbí kọ́kọ́ ọmọ rẹ o bàbá ò torí ẹ̀ bà Ọ̀yọ́ jẹ́ wọ́n sì pàpà wá lọ jẹ ọba lẹ́yìn 30 ọdún wọ́n á pà wá jọba wọ́n tó wá lórí ire ńlá o ọmọ wọn ni Aláàfin Ládìgbòlú àrẹ̀mọ wọn ni tóun náà tó láti Ìbàdàn náà wọ́n ti jọ padà lọ tóun náà tó jọba ilé náà la wà yìí bàbá wa yìí tó kù tá a fẹ́ ṣe báyìí a ti gbọ́ pé àwọn yàrá ìyẹ̀wù tó ń bẹ nínú ààfin bàbá wa Ládìgbòlú yìí 52 ni níjọ́ ìfẹ́ kẹ́ ẹ fi hàn wá àti ká ẹ̀sìn àti bí gbogbo ẹ̀ ṣe rí ẹ̀já lọ́nú ilé. inú ilé náà là ń wọ̀ inú ààfin náà ni à ń wọ̀ lọ yìí o. eléyìí ni gbàgede àkọ́kọ́. gbàgede àkọ́kọ́ la wà yìí. gbàgede àkọ́kọ́ yìí yàrá tí ń bẹ ní àwọn gbàgede nígbà náà ó lọ 13. bẹ́ẹ̀ni ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí ẹ rí i pé gbogbo yàrá bíi ló ti wó ní àwọn ìgbà tí àwọn bàbá ń bẹ ń bì irú àwa náà pẹ̀lú ọjọ́ orí wa ń gbà náà ẹ wo bí kókóró tẹ̀ ń wò ibẹ̀ ni wọ́n máa gbé iná kú fún sí. ibi tẹ́ ń gbé náà sí ni. bẹ́ẹ̀ni iná fìtílà ibẹ̀ ni wọ́n máa gbé sí tí wọ́n bá gbé bẹ́ẹ̀ wọ́n gbé kan síbí náà tó kọjú síra wọn tí wọ́n bá fi fìtílà ń bẹ̀. ìkan náà tó ní lọ́ọ̀kan yìí. bẹ́ẹ̀ni wọ́n gbé. mò ń bọ̀ bàbá wa ẹ jẹ́ tó fi tọ̀kẹ́ náà àwọn èèyàn wa. ọ̀yá bàbá wa. so gbogbo wa ń gbà náà. ẹ súnmọ́ bí ìdí ẹ̀ bàbá wa. àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ bíi tí àwa ti máa jókòó ńgbà náà. lẹ́yìn tẹ́ ẹjọ́ mọ wẹ́rẹ́. àjọmọ wẹ́rẹ́ nígbà náà a máa lera wa káàkiri agboolé tí bàbá bá sì jáde tí wọ́n bá ń bọ̀ tí wọ́n bá lọ bá bàbá wa tí ó jẹ́ bàbá wa Ààrẹ Látòsà ni
ibi tí wọ́n máa gbé ẹsẹ̀ wọn gbà náà rẹ̀ ẹ̀ pé tó jẹ́ kí wọ́n bọ́ tó fi. mo sáà ní pé bí ìga ibi ìga dáadáa kódà béèyàn bá dúà lórí ẹṣin ó kì í tán pé ní agẹṣin kó lé. wọ́n gbé ẹsẹ̀ gbà wọ́n fi wọlé nígbà bá wọlé tí wọ́n bá sọ̀kalẹ̀ ibi wọn bá wá fẹ́ bọ́ sí nínú gbàgede mẹ́rẹ̀ẹ̀rin ìdẹ̀wọ̀n ṣùgbọ́n gbàgbé àkọ́kọ́ rẹ̀ ṣé wàá rí àwọn bàbá wa ń gbà náà wọ́n ní ètò ju àwa gan tá a wà ní ìsìn lọ ẹ rí i pé yàrá ẹ̀ wọ́n kọ́ bí gbọ́n kọ́ bọ́ọ̀sì kọ́tà ni títí tó fi wọ yàrá tó láti nígbà owó rìn wọ bẹ̀ ni kìsì pé bọ́yá ó ti yàrá kan bọ́ọ̀bì kan. ok láti bí ìbáyìí ẹ̀jẹ̀ torí tí ẹ sọ pé wọ́n rìn wọ bẹ̀ ok wọ́n di ń bí àbí ibi láti bí ìbáyìí ẹ jẹ́ ká fi àwọn èèyàn wa ìtàn bàbá wa ń sọ nìyí pé yàrá kan ní yàrá kan ní ẹ wò bó ṣe rí kótópó ẹ rí i pé ó rí kékeré mi rò pé lè le ju ẹsẹ̀ bàtà sókè mẹ́rin sí márùn bí yàrá ṣe ń rí kótópó gbànú gbàgede ní máa ń fẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ìkànnì kò ẹ ṣe dandan ká sí. wọ́n bẹ̀rẹ̀ wọlé mọ́ yàrá kan nù yàrá kan ní. fẹ́yìn tẹ̀ ń darapọ̀ mọ́ wa o ààfin ọba Láwàní Agogo Ìjàláwà nílùú Ìbàdàn tí ń ṣe ààfin baba ńlá wa Olúbàdàn ti ààfin baba wa bàbá pè ní bàbá Olúbàdàn náà ààfin baba wa Ọba Bímbọ́lá Aláàfin tó wọ́n ẹ̀sẹ̀ jẹ́ yàrá kan ní. bẹ́ẹ̀ náà lọ wá lọ báyìí ok ìkan ló ti wó lẹ́yìn lọ́wọ́ yípo padà. so gbàgede àkọ́kọ́ lélẹ̀ lára àwọn nǹkan tí a tún cherish lára àwọn ilé jọ́mbà náà ẹ̀yẹn wo ceiling tí wọ́n ṣe tí ẹ bá wà nínú ilé yìí láti àárọ̀ tí ilé òfìsù yóò máa tutù ní. ẹ rí i pé ibi yóò kò gbóná pẹ̀lú bóòlù ṣe mú. wọ́n kó pariko sí wọ́n tó wá kó amọ̀ tútù wọ́n tó kó sí tí kẹ́sì amọ̀ tútù yẹn ó fẹ́ tó bí 8 inches tó ti yé so eléyìí ni àwọn amọ̀ tútù yẹn náà làwọn ò tí wọ́n kó sí ti john so tí ẹ bá wà ní ilé kóòrùn ọmọ ẹ rí pé nínú la wà. bẹ́ẹ̀ni. tẹ bá lè fíìlì bá ṣe ń fíìlì pé bóyá ooru mú. bí ìgbà téèyàn tan fáànù àbí AC ló ṣe rí ó ṣe ló ń tutù. pop táwọn bàbá ṣe ń jọrùn. pop tí wàá lò tá a bá wò á rí i pé amọ̀ tó tutù ẹ̀ kó lẹ́yìn kó tó wá kan páànù iná ni àmọ́ níjọ́ dípò páànù bẹ̀rẹ̀ náà ni ìyún ni ewé ni wọ́n fi ṣe òrùlé ńgbà náà ṣàtìrí báyìí àwọn bàbá wa ti dára lọ́wọ́ ṣàtìrí báyìí. gbàgede ẹlẹ́ẹ̀kejì la fẹ́ wọ̀ ẹ́. tó ní gbàgede ẹlẹ́ẹ̀kejì là ń lọ yìí ẹ rí i pé a tó bọ́ sí ibì kan a fẹ́ wọ gbàgede ẹlẹ́ẹ̀kejì. gbàgede ẹlẹ́ẹ̀kejì la wà yìí. gbogbo àwọn ibi táwọn wọ̀nyí náà. yàrá náà ló tó yípo báyìí náà. ó yípo rẹ̀ tó fi lé ìwólulẹ̀ ni ó yípo rẹ̀ ni eléyìí ni gbàgede ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká lọ gbàgede ẹlẹ́ẹ̀kejì. gbàgede ẹlẹ́ẹ̀kejì ni a wà yìí mo rò pé nígbà tá a débí nígbà tá a káwọn bàbá wa àwọn òṣèré àwọn àgbà òṣèré àwọn náà wà ń bì bàbá mi gangan mo wá bá ń bì bàbá ò lè fẹ́ kí pàwọn ló kọjú mo máa ń pè wọ́n. èṣù èṣù bàbá èṣù bàbá èṣù bàbá Láàjì Àbáàsì bàbá mi o bàbá mi o bàbá wa Musiliu Daṣọ Fúnjó àwọn náà ni bàbá mi bá káwọn ará lé. a kí gbogbo ẹ̀yin ará lé a kí yín tẹ̀sọ́ a kí yín tológun ẹ kú ìlú o ẹ kú di mú kò ní bàjẹ́ o ẹ rí àfúrá ni torí ìfúra lóògùn àgbà tá a bá fẹ́ kí ṣẹ̀ṣe ó bàjẹ́ ká lọ yẹ̀pìlẹ̀ wo ká padà sí pìlẹ̀ bá a ti ń rè lórí yìí kọ́ là á rè lórí ń jọ̀hún o àwọn bàbá wa máa wú tegbòtegbò ní o ibi a bá ti bẹ́gi oko lórí lewé ti rú àyè tó bá lóye tẹ́lẹ̀ lọ́mọ òye ti yẹ kó wù ó sì ní bá a ti ṣe. ó dífá fún bàbá wa kábíyèsí tòní. kò ní bàjẹ́. àṣẹ o. kò ní bàjẹ́. àṣẹ o. bàbá ó gbó wọn tọ̀. àṣẹ o. wọ́n pẹ́ bí ewé àpẹ́. àṣẹ o. wọ́n tutù láwọ̀ bí ọ̀sùn. àṣẹ o. wọ́n sì ní fọjọ́ kan kó ń gbẹ omi bí ewé rẹ̀. àṣẹ o. àwọn tó láyé wọn bá gbẹ́rú àgbàdókè. àṣẹ o. àwọn tó láyé wọn bá gbẹ́rú àgbàdókè. àṣẹ o. torí wọ́n ní ọ̀pọ̀ aṣọ ọ̀pọ̀ ẹ̀wù jigijigi lọ́rùn ọ̀pọ̀
Àṣẹ. káṣírí ọmọ ẹ̀ má bàa tú ni obì múra ó dá lápòpò káṣírí ọmọ ẹ̀ má bàa tú ni Àṣẹ. àtàrí náà kó gbogbo ọmọ tiẹ̀ sínú èpo káṣírí ọmọ ẹ̀ má bàa tú ni Àṣẹ o. àtórí àtìjòkù ní sọlọ́rọ̀ bàṣírí àṣírí bàbá ò ní tú o Àṣẹ o. ní tí wọ́n fi ń ṣàgbà àṣírí rẹ̀ ò ní tú Àṣẹ o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì rọ̀gbà yí wọn ká tó ẹ ní sì wọ́n darí o Àṣẹ o. ẹ̀yin náà sì ní ṣìṣe Àṣẹ o. bẹ́ẹ̀ ni ó rí o Àṣẹ o. àwí lónìí nù àwíyáre kan sì ní wí tiẹ̀ kọ́dọ̀ láwọn tó ṣe ìta àwí lónìí kárọ̀ ọ̀rọ̀ Àwọn bàbá wa àgbòsèré mìíràn la tún rí. Èyí jẹ́ gbogbo àlọ́. Àwọn bàbá wa dígbòlù jàjàjà. Àwọn bàbá wa àgbòsèré mìíràn la. bóyá wo ló pè ní ìsìn. Ẹ rí i pé èrè wa ṣe rẹ́gí. pè ní Lájí Abbas ní olùkọ́ àgbà olóyè pàtàkì ni àwọn náà jẹ́ ní ìlú Ìbàdàn àti ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àwọn tó di ààfin mú nù àwọn tó di ààfin mú nù ẹ kúṣẹ́. Ẹ ṣe gan ni a ní ká wá ṣe àfihàn ààfin bàbá wa torí pé bàbá wa Aláàfin tí wọ́n ẹ̀sẹ̀ jẹ ìpìlẹ̀ wọn ni. bẹ́ẹ̀ ni ó yé wa So dáadáa. a ti ṣe àlàyé ṣáájú ó tó wá onú mi wá dùn pé òní náà mo wá bá ẹ̀yin bàbá mi bì àwọn èèyàn mọ̀ yìí pé tá a bá ń sọ nípa àwọn àgbà òṣèré kò sẹ́ni méjì tó jẹ́ bàbá Lájí Abbas tí èsì bàbá wa Musiliu Dasọfúnjó èmi ó kọ tí mo mọ èmi nìkan mo tó bẹ̀ kí tó pe bàbá mi ní Èṣù Ọlọ́run ló sì nílò ọkàn mi bí Èṣù èmi nìkan mo lè pe bàbá mi bẹ́ẹ̀ ẹ̀fẹ́ tó ráwọn bàbá wà lóko. kẹta ó ní afẹ́bọ́sì torí a jẹ́ kí ẹ mọ̀ lẹ́ẹ̀kan pé gbàgede mẹ́rin ló wà nínú ilé èyí tí àwọn ìyàrá ìyẹ̀wò tó rọ̀ wọ́n tó yí ká gbàgede ẹlẹ́ẹ̀kẹta ó ní afẹ́ kó sí. Bẹ́ẹ̀ni a ti sọ tí wọ́n fi pàpà yìí sí òkè tán wọ́n tún wá fi àmọ́ sí àrígbó ilé kò ṣe ìkóná. ní tutù àrígbó tutù. ẹ bá wà ń bẹ ibì kan bẹ lọ́dọ̀ tèmi mẹ́ tí n bá ti wà mẹ́rin àtàrọ̀ báyìí yóò tutù kò tí gbọ́dọ̀ gbóná kò lè gbóná. kóòrùn ọmọ ara iná. àwa wí wọn láyé. Ẹ̀yin bàbá wa kí ló dé tó ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ṣé ọwọ́ àwa àwọn tẹ́ ń kọ́lé lónìí ni àbọ̀wọ̀ ìjọba tá a fi dá àwọn nǹkan yẹn padà Ọ̀làjú ẹ wo bàtà ti wà ń bí ẹ wo bá a ṣe pọ̀ tó oru òmu wa oru òmu wa àwọn èèyàn ní. ibi ọ̀làjú bá wa dé nù. ibi ọ̀làjú ó ṣe wá lè ṣe gan. gbogbo àwọn kíní àmọ̀tẹ́ ni wọ́n tò sí lẹ́yìn ní là ń wò yìí. gbogbo àṣà ìlú Èkó tí wọ́n ń kó wá sílẹ̀ wa òun gangan ló ń cause problem fún wa. bàbá òkúta. Wálé Hasan níjọ́ ńgbà tó ń kéwì ó ní ọ̀làjú táwa ń dídí ńlẹ̀ Èdùmàrè ṣe fi gbogbo àdúrà wa gún lágídí. ó nígbà tí ìṣòwò jí láàárọ̀ tó fẹ́ lọ ṣòwò ó wà ní wéréwéré nítorí erin jẹjẹ wàràwàrà lọmọdé náà ja èsìn ọmọ ìyá ní yẹ ọmọ ẹ̀tà níta kálájẹ́ òní ó bu gbá àwọn jẹ àṣẹ ó bu ọṣẹ díẹ̀ sáré ó bu díẹ̀ jùlẹ̀ ẹni wá fẹ́ lọ ra nǹkan náà gbòó náà ó wì ó ní ààbò ní bọlọ́jà lójú tí fi gbé wọn ọwọ́ ẹ̀tọ́ rẹ èmi lágbájá ọmọ làkàṣègbè kí n jìfà lónìí ọjọ́ àlàmísì ẹni fẹ́ jìfà àtẹni tó fẹ́ tí ẹni pé òun ẹnìkan ònílẹ̀ nìkan fi ṣe àṣà ní ọ̀jẹ̀ ní àgbọ̀ ọ̀dàlẹ̀ bàbá wa àgbọ̀ ọ̀dàlẹ̀ gbàgede ẹlẹ́ẹ̀kẹ́ ló la fẹ́ bọ́ sí báyìí ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́yìn tẹ̀ ń darapọ̀ mọ́ wa o ààfin bàbá wa Aláàfin Láwàní Agogoja tí ń ṣe bàbá ńlá bàbá wa ọba Aláàfin tuntun Hakeem Ọwọ́adé náà la wà bí mo ṣe sọ àwọn àgbà òṣèré àwọn ni wàá bá nínú gbàgede tí wọ́n wá ṣe eré gbàgede ẹlẹ́ẹ̀kẹta la wà ẹ́. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbàgede àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì sí àwòrán náà ẹlẹ́ẹ̀kẹta yìí náà ẹ rí i pé àwọn ìyẹ̀wò ló yí ká. bẹ́ẹ̀ ni ẹjẹ́ tó lọ gbé káwọn èèyàn tó lè rí bó ṣe yí ká náà ni bí àwọn bàbá ti sọ fún wa pé àwọn ìyẹ̀wò bó ṣe máa ń yí gbàgede ká iná ìlà tó ní ká fi hàn wá. olójáde síbi ibi ó wó lulẹ̀ ni tí ò bá wó gbogbo ẹ̀ nìbàdí rẹ̀ kò nídìí wọn yàrá wọn. so yàrá àwọn yàrá ìyẹ̀wò náà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. pápátá so bí ó ṣe yí mẹ́rẹ̀ẹ̀rin ká ní ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ni. ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹrin la wá ń lọ báyìí. lọ sí ẹlẹ́ẹ̀kẹrin. fẹ́yìn tẹ̀ ń darapọ̀ mọ́ wa nílé ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas lábẹ́ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn oníbodè ilẹ̀ Yorùbá yín náà ni akíkanjú ọmọlúàbí ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá náà ní àárí gbogbo ẹ̀ náà là ń wò ẹ́ rí i pé gbogbo
iṣẹ́ táwọn bàbá wa ti ṣe níjọ́ ẹ wo báwọn bàbá wa àtàwọn ìyá wa ṣe wà níbí ẹ̀yin ìyá wa ẹ má bínú báwọn bàbá wa ń parọ́ fún wa ni ìjọ orú mú yín láti gbàtẹ́ ti wà ń bí. rárá o. ẹ sì tan fáànù. rárá mo rò pé bàbá wa àwọn fẹ́ bẹ̀rẹ̀ eré ni wọ́n fi bẹ́wù ti wọn. ẹ mọ̀ pé ààfin kábíyèsí aláàfin tuntun ikú bàbá yèyí. kábíyèsí o. ọmọ ikú tí kú ọ̀gbọ́dọ̀ pa. àṣẹ. ọmọ àrùn dáhùn ọ̀gbọ́dọ̀ pé. àṣẹ wọ́n ní ẹ ti róòlù. lọ́jà fẹ́fẹ́ ayé kọ́ máa fẹ́ sí à. ẹ ṣe gan àwọn bàbá wa ti ń múra àwọn òṣèré wọ́n ti ń múra wọ́n ti ń dẹkúrẹ́ẹ̀tì ibi tí wọ́n ti ṣeré. eléyìí ni gbàgede ẹlẹ́ẹ̀kẹrin. ó tóbi jù àwọn yòókù lọ. bẹ́ẹ̀ni eléyìí ni gbàgede ẹlẹ́ẹ̀kẹrin ẹ rí i pé òun tóbi ju gbogbo àwọn yòókù lọ gbogbo ìgbà yòówù tí bàbá wa bá fẹ́ gbàlejò ibi tí wọ́n ti máa sábà gbàlejò ńgbà náà nì ibi tí wọ́n ti máa gbàlejò ẹ rí mo ti sọ síwájú ẹ rí i pé yàrá náà ló yípo bẹ́ẹ̀ ẹ máa lọ kó ẹ dí wa lọ́wọ́ ẹ kọjá ibi tẹ́ bá wù yín ni ẹ gbà yá wa ẹ tà pẹ̀lú ògo Ọlọ́run. ló yípo rẹ̀ káàkiri so eléyìí ó ṣẹ̀ṣẹ̀ wọlú rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ìbí lọ ẹsẹ̀ yóò dìde pẹ̀lú ògo Ọlọ́run. káàtì ẹ̀ fi ṣe àtúnṣe rẹ̀ ọ̀rọ̀ àgọ́ bàbá tó dé làánú tó máa. torí tí ó múnú bàbá mi dùn nígbà bàbá wa kí wa kí wọ́n bá pé ìjọ̀wọ́ kù lára rẹ̀ torí láti ọdún 1875 láti kọ́ ibi tá a wà ọdún 1875 láti kọ́. ibi tí wọ́n máa pa kókó ẹ̀sìn sígbà náà ẹ̀jẹ̀ á lọ yẹ̀ wò ibi tí wọ́n máa kó àwọn ẹ̀sìn bàbá wọ̀nyí. ibi ìnáwó pẹ̀sẹ̀ sí ibi táwọn ẹ̀sìn ti ń jẹun ni ó sì wà bẹ́ẹ̀ dọ̀la. ẹ wá ibi tí wọ́n káwọn ẹ̀sìn ẹ wá já wò ṣé nígbà yẹn tí bàbá ń bẹ ń bí yàrá tí àwọn bàbá wa wà ṣe é dá ojú rẹ̀ mọ̀ àbó wà lára àwọn tó ti yẹ̀. òòyẹ ẹ wò ara àwọn yàrá tí bàbá ló ń gbà náà òun làwọn ilé ìkọ́ tí wọ́n kọ́ ilé yìí gan ìkọ́ pé bíi ká pè ní bíi rúmà nìpalọ̀ torí látẹnubẹ̀ náà síbi ilé mẹ́ta ló wà níbẹ̀. tó já mọ́ra wọn. látẹnu bíi mẹ́ta ló wà níbẹ̀. mẹ́ta tó wà níbí ó já mọ́ra wọn mẹ́ta tó wà níbí ó já mọ́ra wọn. so abalabi tí bàbá lò gangan ni tí bàbá wa Aláàfin Láwàní Agogo Ọjà Muhammadu Láwàní Agogo Ọjà ibi tí wọ́n lò ní. tó ó wà á ti. gbogbo àwọn ìkan ẹsẹ̀ wọn wọ́n ti wú níbi tí wọ́n kan ẹsẹ̀ mọ́ náà. ẹja bọ́ sábẹ́ ilé dẹ̀ torí oòrùn ibi tẹ́ máa kàn án mọ́ ni. tí wọ́n kan ìkan ẹsẹ̀ ẹ̀yin náà nígbà ẹ wà ní èwe ẹ bá. bàbá òkúta wa abá ó ti jẹ́ pé àjú bí arákùnrin lọ nígbà náà a sì ní lè dúró sáà pẹ̀lú wọn máa bà wá láti dúró nù láti máa wo ẹ̀sìn nítorí wọn dùn mọ́ wa nígbà náà àwọn tí wọ́n jọ̀rẹ̀ wa tá a jọ ń lọ skúl náà wọ́n ní ẹja lọ wọ ẹ̀sìn ní àwọn lágbájá o ẹja lọ wọ ẹ̀sìn ní àwọn tàmùdó. èyí ò lè gbé nígbà tí bàbá wa padà sí Ọ̀yọ́ lọ jẹ tààrẹ̀bọ wọn náà tẹ̀lé wọn táwọn náà lọ jẹ so àwọn ọmọ bàbá tó kù wọn ò fi lé ilẹ̀. nígbà tí bàbá jẹ tí wọ́n ń lọ wọ́n fi àwọn mẹ́ta lẹ̀. wọ́n fa àwọn mẹ́ta lẹ̀. wọ́n fi Adébíyì lẹ̀. Adébíyì. ó ní wọ́n ní kó jẹ mọ́gàjí àkọ́kọ́. lẹ́yìn rẹ̀ Ọláomi. lẹ́yìn rẹ̀ Bákàrè. àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n sì ń jẹ mọ́gàjí. wọ́n ń jẹ mọ́gàjí nínú ilé. àṣẹ tí bàbá filẹ̀ látìgbà náà wọn ò yí padà. nígbà bàbá ń lọ bàbá ní ẹ̀yin ò lè tẹ̀lé mi lọ. kẹ́ ẹ má jẹ́ kí ilé ó ṣe kí ni kọ́ má dà wọ́n. ṣùgbọ́n bọ̀ tó jẹ́ àgbà wọn Adébíyì ni ó jágbà wọn gbà náà ìwọ ni kò jẹ mọ́gàjí tí Ọlọ́run bá wá ní kí ọjọ́ tó pẹ́ kó tó pẹ́ ìwọ Láomi ìwọ náà ṣe kíni ìwọ náà tó jẹ tọ́ba tó bá pẹ́ ìwọ Bákàrè so àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ń jẹ mọ́gàjí di àsìkò tá à ń sọ. báwo ni ó ṣe dùn mọ́ yín tó lẹ́yìn ìgbà tí bàbá wa bá jáde ní Pẹ̀bí tí bàbá bá wá láti wá bẹ ilé bàbá ńlá wọn wò bó ni ó ṣe rí lára yín ṣe tàlejò inú yóò dùn láti gbàlejò bàbá. á tàlejò gbà ìdí tá a fi tàlejò gbà ni wípé n tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ láyé àwọn bàbá tiwa
ó wá ṣẹlẹ̀ láyé tiwa bó nínú ọ̀sẹ̀ nídùn àwa náà ò ní gbà kí orí wọn parun. Mo rántí bíi 10 years ago nígbà tí wọ́n ṣe 40 year anniversary kan mọ̀ kankan tí wọ́n ṣe ń gbà náà bàbá wa Ayọ̀ Ládìgbòlù àwọn ni wọ́n lead team tí wọ́n wá sí Òkè Àrẹ̀mọ bí Mobi ń bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀kalẹ̀ gbogbo àwọn ìlú táàrí nìbàdàn àwọn aago táàrí nìbàdàn ni wọ́n lù wá láti Mobi yẹn tí àjọjọ wọ bí ìjọ náà lọ́nà. wọ́n wọnú ilé wa wọ́n wọnú ilé gbàgede ńlá ti ṣe àjọ̀dún ìdásímà náà tí wọ́n dáná tá a pa màálù rẹpẹtẹ ń bọ̀ lọ́run tó wá kádà rẹ lé ní ìsìn àwa náà tàṣọ ti amúni bọ́yọ̀ bá mú tiẹ̀ Ìbàdàn náà sì mú tiẹ̀ ó di dandan á mú kódà oyè tí bàbá ọ̀jẹ̀ tí bàbá ti bóde ń pẹ̀bì pẹ̀lú àṣọ àní gbẹ̀yìn inú wa dùn púpọ̀ jù inú wa dùn Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn o Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn o àwa náà ta wá sẹ́kù ní Ọlọ́run mọ̀jà níjà warawara torí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń dùn mọ́ èèyàn ni Ọlọ́run jẹ́ kí ìgbà wọn kó wá tù wá lára kí wọ́n rẹ́mi gógùn àti àlàáfíà ara kán fi lò ó káwa náà ta wá jẹ́ ọmọ wọn kí àwa náà ká tún máa. ó ti padà. so kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí bàbá inú wa gbọ́dọ̀ dùn ní èèyàn gbọ́dọ̀ máa ṣe nǹkan dáadáa kó rí i pé mọ̀lẹ́bí rẹ̀ ń ṣe nǹkan dáadáa bàbá èèyàn ń ṣe nǹkan dáadáa kó wá nínú rẹ̀ odò sí. wọn bàbá kan ń bẹ ní ìsìn ìtàn tí à ń kọ́lẹ̀ fọ́mọ wọn kì í ṣe ìtàn tó dáa ṣùgbọ́n tàn tí àwọn bàbá ilé ìkọ́lẹ̀ ìtàn tí inú èèyàn máa dùn táwọn náà máa fi lé ọmọ lọ́wọ́ ni gbélé ìṣèdíre o ìwọ̀nba àtàwọn àṣọ yìí táwọn bàbá tó lu àtàwọn bá súnmọ́ wọn tàbí. ó ti pick tó gbogbo àwa tí à ń wò wá nílé àtàwọn tá a ti ń wò wá látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò nítorí àsìkò torí àwọn àgbà òṣèré wọ́n wà níbi tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wà ní oko bí àwọn bàbá wa ṣe máa ń sọ torí náà bí mo ṣe sọ fún wa o bá a ṣe sọ fún wa ká tó dá wa padà kó tó di pé a mọ̀ fèyí ṣe àlọ tá a sì pàdé ní ààfin bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́ Ọ̀yọ́ tá a wà lónìí ìlà ń pè ní Ọ̀yọ́ Àtìbà àgọ́ Ọ̀já ló ń jẹ́ bàbá wa Aláàfin Àtìbà àwọn ni wọ́n kọ́kọ́ jẹ ọba ní ibẹ̀ lẹ́yìn ìgbà tí ogun àwọn Fúlàní ń dà wá láàmú lẹ́yìn tí bàbá wa Aláàfin Olúewu wàjà ní ọdún 1835 tí wọ́n bá ogun Ẹlẹ́dùwẹ̀ lọ ní ọba ní Ọ̀yọ́ fódìdí ọdún méjì nígbòdì ọdún 1837 gbogbo Ọ̀yọ́ parapọ̀ gbogbo ilẹ̀ Yorùbá parapọ̀ wọ́n fi Abíọ́dún Adéwìnbí Àtìbà wọ́n fi jọba ní ọdún 1837 ìgbà náà ni baálẹ̀ Ìbàdàn nígbà náà Olúyọ̀lé tó di Basọ̀run àkọ́kọ́ tí ó jẹ sẹ́yìn odi tá à ń pè ní Ìbà Olúyọ̀lé tó di Basọ̀run sí ìlú Ìbàdàn wọ́n wá wà bẹ́ẹ̀ títí di ọdún bàbá jẹ́ títí di ọdún láti 1837 bàbá wàjà ní ọdún 1860 àmọ́ gbòde ọdún 1850 náà ọkọ̀ ọdún kan tí bàbá ó wàjà kí wọ́n tó sọdún bẹbẹ wọ́n ránṣẹ́ pé baálẹ̀ òye sílé Olúgbòde wọ́n sì ránṣẹ́ pé baba ńlá baba wa Ìbíkúnlé tí wọ́n dún Ìbálógun Ìbíkúnlé wípé tó bí mo ṣe ń fura àsìkò tó tí màá lọ darapọ̀ máwọn baba mi o ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin táyé Ìbàdàn ṣe pé kọ́ ọmọ jogún baba mo fẹ́ kí Àrẹ̀mọ mi Adélù kóun náà jogún mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Ìbàdàn gbà nígbà tí bàbá wa wàjà ní ọdún 1860 Àrẹ̀mọ Adélù di Aláàfin pẹ̀lú àtìlẹ́yìn Ìbàdàn Kúrúnmí yarí ńlọ́fọ̀ ogun ìjàyè ẹlẹ́ẹ̀kejì tá a pè ogun ìjàyè àkọ́kọ́ ní Bátẹ̀dó ogun ìjàyè ẹlẹ́ẹ̀kejì ní Òèlè Ìtajà ogun ìjàyè alákọ̀ọ́kọ́ Sẹ́ríkì ní Ìbíkúnlé tí ń ṣe baba ńlá Balógun tí ń ṣe baba ńlá bàbá wa Ìbíkúnlé tí wọ́n wà ìwà àmọ́ nígbà tí ìjàyè ẹlẹ́ẹ̀kejì ó fi ṣẹlẹ̀ àwọn ni wọ́n légun lọ wọ́n ti di Balógun lẹ́yìn ìgbà tí nígbà wá di ọdún láàrin ọdún 1860 sí 1875 iná ni bàbá wa Aláàfin Adélù fi jẹ nígbà wá di 1875 tí bàbá wàjà Àrẹ̀mọ wọn tẹ́ni létà wáyé Muhammadu Láwàní Agogo Ọjà wọ́n múra láti gorí àpèrè Ọ̀yọ́mèsì yarí wọ́n ní kó bá bàbá rẹ̀ kú ló ní rárá o bàbá mi ti pa àṣà burúkú rẹ̀ àwọn Ọ̀yọ́mèsì nígbà náà ń tá a gbọ́ ni pé wọ́n gbowó wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀ wọ́n gbé Adéyẹmí àkọ́kọ́ sórí àpèrè Adéyẹmí àkọ́kọ́ jẹ bàbá wa Láwàní Àrẹ̀mọ Láwàní wọ́n fi ìlú Ọ̀yọ́ sílẹ̀ wọ́n wá sílùú Ìbàdàn níbi tá a wà nínú ilé tá a wà Òkè Àrẹ̀mọ ọkọ̀ náà la fi ń pe gbogbo àdúgbò Oǹdó ní ibẹ̀ Òkè Àrẹ̀mọ náà la kọ́ ààfin Olúbàdàn tuntun tá a ṣẹ̀ṣẹ̀ sí
wọ́n wá wà ń bẹ̀ nígbà wọ́n wà ń bẹ̀ títí di ọdún 1905 lẹ́yìn 30 ọdún Aláàfin Adéyẹmí àkọ́kọ́ wàjà ṣùgbọ́n ìgbà tí Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ń bẹ wàhálà ṣẹlẹ̀ púpọ̀ nílẹ̀ Yorùbá àjà ogun ńlá tó ṣe pé ọdún 16 la fi ja ogun Èkìtì parapọ̀ òun náà ni ogun abẹ́lé tó pẹ́ jù nínú ìtàn ayé gbogbo ayé mo sọ o civil war tó pẹ́ jù náà ni ogun Èkìtì parapọ̀ tá a pè ní ogun Kírìjí lẹ́yìn ìgbà tí bàbá wa Aláàfin Adéyẹmí àkọ́kọ́ lọ wọ́n wá tó múra wọ́n fẹ́ẹ́ fẹ́ lòmíì jẹ Aláàfin lọ́yọ̀ọ́ báyìí ni bàbá Àyájì tí ń sọ lórí àwọn ọmọ ọba Ọ̀yọ́ wá lọ báwọn Ọ̀yọ́ Mèsì yìí pé ẹ tí ì kẹ́kọ̀ọ́ ẹ tún fẹ́ẹ́ dà mí lẹ̀ ọ̀rọ̀ ẹnu àgbàtẹ́ ló ń rùn lọ́jọ́ ṣíṣe bí àdéhùn tí Aláàfin Adélù ṣe ni pé tóun bá ti lọ kí Àrẹ̀mọ òun ó jẹ Adélù tálàfin Àtìbá ṣe tálàfin Adélù náà bá ti lọ kí Àrẹ̀mọ tiẹ̀ Láwàní ó jẹ Láwàní bẹ́ẹ̀ ń bàdàn o báyìí ni wọ́n ṣe wá pé bàbá wa láti inú ilé tá a wà yìí ilé wọn ṣe wá lọ jẹ Aláàfin Ọ̀yọ́ ní ọdún 1905 káwọn náà tó wá wàjà ní 1911 ní 1911 tí wọ́n wá wàjà ó dùn Ọ̀yọ́ púpọ̀ ó dùn ilẹ̀ Yorùbá ìdí ni wọ́n wá náà dá o ẹ jẹ́ ká dá padà sí ìpìlẹ̀ Àrẹ̀mọ Ládìgbòlú tí ń ṣe Àrẹ̀mọ bàbá wa Láwàní tá a wà nínú ilé ibi náà làwọn náà ti lọ báyìí ni wọ́n ṣe lọ gorí àpèrè bàbá ńlá wọn lẹ́yìn tí wọ́n ní Gbádégẹṣin Ládìgbòlú jẹ lẹ́yìn tí wọ́n lọ jẹ mo rò pé ó tó wá padà sí inú ilé náà igun Agúnlóyè àwọn 5 ni wọ́n ti jẹ torí pé Aláàfin 9 la ti jẹ lọ́yọ̀ọ́ lé Agúnlóyè tá à ń pè ní Adélù iná ní bàbá wa Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Agúnlóyè Adélù Àtìbà Àjàgbó Àjàká Ọ̀rànmíyàn Odùduwà bó ṣe lọ́nu Aláàfin 9 la ti jẹ lọ́yọ̀ọ́ tá a wà yìí bàbá wa tí wọ́n jẹ báyìí tí wọ́n gba ọ̀pá àṣẹ àwọn náà ní ẹlẹ́ẹ̀kẹsàn torí náà gbogbo àwa tí à ń gbọ́ wa o gbogbo ọmọ Yorùbá káàkiri tìbútòrò àgbáyé a kú oríire o tí bàbá wa Aláàfin tó jẹ bàbá wa. kí a tó máa lọ ó kù kékeré tí mo fẹ́ kọ́ tí ẹ bá ń gbọ́ Adéọ̀yọ́ lónìí. Adéọ̀yọ́. ẹ rí i pé Adéọ̀yọ́ State Hospital. bẹ́ẹ̀ ni Ọ̀yọ́. kì í ṣe wípé Adéọ̀yọ́ yẹn ti wà ń bẹ̀ tí àwọn ìlú mi bá ń bọ̀ tàbí tí wọ́n bá ń bọ̀ láti ọ̀yọ́ bá ti ní ọjà bàbá kan bẹ̀ ládéọ̀yọ́ òun ládéọ̀yọ́ òun tí wọ́n bá ti wá dé ọjà òun ni àti dé Ọ̀yọ́ òun ni adé Ọ̀yọ́. wọ́n ń nẹ́jà gẹ́gẹ́ bí Àrẹ̀mọ bá a ṣe lọ́jà Akẹ̀sán lọ́yọ̀ọ́ àwọn náà wá fi ọjà lẹ́ẹ̀ bẹ́ẹ̀. Adéọ̀yọ́ òun náà wà ń bẹ̀ ọjà yẹn tí wọ́n ń pè ní Adéọ̀yọ́ ibẹ̀ ni wọ́n kọ́ Adéọ̀yọ́ State Hospital sí so ìtàn bàbá ẹ̀ òun ló mú Adéọ̀yọ́ State Hospital òun ló mú jáde kọ́lọ̀ mọ́ ìjọba jẹ́. àṣẹ o bàbá wa Ìbíkúnlé àwọn ní ààrẹ gbogbo ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn láwọn tó ṣe wípé àwọn bàbá wọn ni wọ́n dáàbò bò wá tí wọn ò jẹ́ kí Fúlàní ó gba ilé wa ẹ bá wa súre fún gbogbo ọmọ Yorùbá kẹ́sì ká tó máa lọ. á súre fún wa lásìkò bàbá wa Akeem Ọ̀wọ́adé àsìkò wọn yóò rojú ìlú ó túbà ìlú ó tùṣẹ kẹ bá a ti mọ̀ pé Aláàfin náà ní pàṣẹ ní gbogbo ilẹ̀ Yorùbá délẹ̀ Ghana kó tó di páwọn òyìnbó dé gbogbo ilẹ̀ dàwọ̀mí àṣẹ Aláàfin náà gbogbo wọn ń lò bí wọ́n ṣe à ń pàṣẹ yìí Togo àti Benin Benin Togo gbogbo ẹ̀ pátápátá àṣẹ Aláàfin òun náà ni kódà àwọn ọ̀yí tẹ̀mí Ọ̀yọ́ náà wọ́n ti kú òtí àti lọ síbi tí wọ́n wà wọ́n ò sì lè mọ̀mọ́ wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́ bàbá wa tọ́wọ́ wa jẹ ẹ̀mí wọn yóò gùn fún ọ àsìkò wọn náà àmọ̀ sí ti dáadáa gómìnà wa náà tó tún wá lo ọmọ èké ni ṣùgbọ́n lọ́ọ́ máa ń fún lọ́gbọ́n àgbà ṣe àṣeyọrí rẹ̀ yóò dilẹ̀ lẹ́yìn tó bá ti kúrò lórí ipò tó ga láàrin Ọlọ́run ó tún máa gbé sí Ọlọ́run wọlá alálẹ̀ yìí gbogbo àwọn tá a jẹ́ ọmọ náà àwọn náà rà níyàn kú o ààrẹ mi ṣe gbogbo ẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà ẹ̀mí wọn ó gùn àwọn olóyè wọn náà ẹ̀mí gbogbo wọn náà ó gùn fún wa ìlú Ìbàdàn ò ní túká o ìlú yóò ní dàrú o ilẹ̀ Yorùbá ò ní dàrú lápapọ̀ àwọn alálẹ̀ ilẹ̀ wa ọlọ́sẹ̀ méjì tó tẹ̀ Ìbàdàn ọlá ó ti yóò rí ó sì ti rí bẹ́ẹ̀. tó lórúkọ bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ Lájí Abbas Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn fi ń kí wa wípé títí ìgbà tá a tún pàdé èmi á mọ̀ wípé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé kó dúró ire.